أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله رسول الأمين البشير النذير وعلى آله وصحبه أجمعين وبعد. أدوك الله أترى فان محمد صلى الله تعالى عليه وسلم كل مواكي النبي أتبقوا وملين النبي كيجي الله كما بمولانا شيخنا آدم وكل الشيوخ وكما بمولانا شيخ آدم àti gbogbo àwọn ṣùyúùkù wa wọ́n ti lọ tá a máa ń sábà dárúkọ wọn nítorí àsìkò. Ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ tí mo ń ṣàlàyé lórí pé kí ni ìdí àwọn àwo ni wọ́n fẹ́ pa Mudirul Markaz àti pé kí ni ìdí tí wọ́n fẹ́ fi pa wọ́n. Gbogbo àwọn àsìkò tí ń bá láǹfààní àti fẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́mọ ń kádàrá pé kí iná lọ. Eléyìí ni ó wá jẹ́ ìpele abala kẹ́yìn tí ó jẹ́ ti kan gbọ̀n. Kọ́lọ́n kó má ṣe lè láṣepọ̀ fún wa. Àkọ́kọ́ rí wípé Maulana Sheikh Adam tá a bá worú èèyàn tí wọ́n jẹ́ kana waliyyan min indillah ilé ọlọ́run ká ní wọ́n látọ̀dọ̀ ọlọ́run. Ikhtassahu Allahu bi rahmatin min indihi ọlọ́run ṣàwọn lẹ́ṣà látọ̀dọ̀ rẹ̀. Ọlọ́run kan fi wọ́n pín wálé ọlọ́run nìkan jáde láàrin wa nílẹ̀ Yorùbá. Ẹ̀ṣà ni wọ́n nínú àwọn ẹ̀ṣà, èèyàn ni wọ́n nínú àwọn èèyàn, onímọ̀ ni wọ́n nínú àwọn onímọ̀. Tó já sí pé ọlọ́run fi wọ́n ṣàdánwò fúnlẹ̀ Yorùbá ọlọ́run kádàrá bí ká páàsì lára wọn. Kọ́lọ́run sì jẹ́ páàsì ká mọ iye bàbá náà torí pé bàbá náà tóbi kọjá bá a ṣe gbé wọn. Kọ́lọ́run bá wa kẹ́ wọn. Títóbi bàbá náà ojoojúmọ́ lọ́lọ́run ọba fi ń hàn wá nínú nǹkan àní wọn àti nínú nǹkan ṣe wọn. Ẹ̀wá ní tìjú tó wà lára àwọn ọmọkéwu wọn àti àìmọ́lọ́run lára wọn ọlọ́run wá ní kó pọ̀. Ìmọ́lọ́run lára bàbá yìí ó wá ń júwe látara nǹkan tí bàbá yẹn ní àti nǹkan tí bàbá yẹn ṣe. Bàbá ní níjọ́ tí wọ́n ti ń ròyìn ẹ̀ wọ́n àròyìn ẹ̀ pé wọ̀bìà ni, jọ wọ́n ròyìn ẹ̀ wọ́n àròyìn rẹ̀ pé ìkà ni, jọ wọ́n ròyìn ẹ̀ wọ́n àròyìn ẹ̀ pé ń ba tọmọ ọlọ́mọ jẹ́, jọ wọ́n ti ń ròyìn ẹ̀ wọ́n àròyìn ẹ̀ pé kò fẹ́ lọ síwájú fẹ́ nìkan. Gbogbo nǹkan yìí ló wá fẹ́ tó bá já sí pé bàbá yìí tẹ́lẹ̀ nì tí ń bá àwọn ọmọlẹ́kẹ́ wúlò bí ìgbà tó já sí pé wọn ló bí wọn níbi jíjẹ níbi níná kódà níbi ká fún ni láṣọ. Kí ló dé táwa ọmọ kéwù tí ó sọ yìí pé Sheikh Adam ò lajú èmi ni mo kọ́ lọ́làjú. Léyìí tó sì já sí pé kẹ́ni yígá tó dé ọ̀dọ̀ Sheikh Adam ti kọ́ àwọn àmì tọ́làjú wà lára wọn tọ́làjú yẹn sì ní agbára. So kọlọmọ wa kẹ́ Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilori. A rí i pé bàbá yìí gbìyànjú ó sọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ pátápátá ọlọ́run àtànẹ́bí àti Islam. Bàbá yóò wẹ̀yìn torí pé wọ́n mọ̀ yìí pé inna Allaha la yudi'u ajra al-muhsinin ọlọ́run kì í máa rẹ̀ ẹ̀san àwọn èèyàn ọlọ́run ọba tí wọ́n ń ṣe dáadáa kì í ra wọn láre. Kò rá ẹ̀sùn ànábì Ibrahim láre kò sì rá tànábì kankan láre. Eléyìí náà jẹyọ lára Sheikh Adam tá a sì rí i pé wọ́n bí ọmọ kan tọ́lọ́run ò ní kó ní àlùbáríkà ọlọ́run wá ṣàánú wọn. Mo wá láwọn ọmọ akéwì yìí ọ̀pọ̀ wọn ni wọ́n ń jàǹbá Sheikh Adam. Wọ́n bá Sheikh Adam lò lójú wọn bá Sheikh Adam lò nínú ọkàn. Ọlọ́run wá ń tú àṣírí wọn lẹ́yìn tí Sheikh Adam kú. Àwọn eléyìí wọ́n mọ̀ wípé ọlọ́run la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nǹkan kan ò pamọ́ fún ọlọ́run ní sánmà àti lẹ́lẹ̀. Gbogbo ìgbìyànjú tí wọ́n lò lórí ayé Sheikh Adam bí Sheikh Adam lè gbé Markaz káwọn jogún ẹ̀ kó di tàwọn kò sì mọ́ di tẹlómi. Ẹ wọ àwọn ànábì ọlọ́run tí wọ́n lámìlàkà gẹ́gẹ́ bí ànábì wa Daud alayhi salam ànábì àgbà ni ànábì ńlá ni. Òun ti bẹ́ẹ̀ òun náà bẹ́ lọ́hùn. Ó bí Suleiman ó jogún bàbá ẹ̀. Àmọ́ bí Dáúdà ti ṣèjọba ó yàtọ̀ díẹ̀ bí Suleiman náà ti ṣèjọba tíjọba náà ń tẹ̀síwájú dọ̀la tó fi pé abúlé mulkan la yanbaghi li ahadin min ba'di ọlá tó dá mi tí ò ní tọ́sẹ́ lómi. Iṣẹ́ tí Mudirul Markaz ṣe ó ṣeé ṣe ká má rẹ̀ lómi tí ó ṣe tó bẹ́ẹ̀. Ọlọ́run nìkan náà lọ́ba tó lè sọ tá a bá wo bí nǹkan ti rí. Bí bàbá yìí ti wá ṣe tó yìí làwọn nǹkan ń sọ yìí pé kò ṣe nǹkan kan. Àwọn tí wọ́n ní kò ṣe nǹkan kan yìí ẹjọ́ àbí wọ́n léèrè níjọ́ tí wọ́n ti ń sá eré bọ̀ kí làwọn ṣe. Wọ́n rí nǹkan kan ṣe. Wọ́n wá ń jáde wọ́n ń bú Sheikh Adam. Wọ́n rò pé àwọn ń bú Mudirul Markaz. Wọ́n ń bú Sheikh Adam. Wọ́n rò pé àwọn ń bú Markaz
láì sí nǹkan kan tí yẹn lè tọ́ka sí pé ma dhanbul mudir ilẹ̀ ṣe mudir siwa annahu yabni bayta abihi ọjà wípé ń tún ilé bàbá rẹ̀ innahu yatajaddad bayta abihi da'iman ó ń tún ilé bàbá rẹ̀ rọ̀ nítorí kí ilé bàbá rẹ̀ má bàa dà wó làwọn èèyàn ṣe mú lọ́tà. Ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ Mudirul Markaz ó fi jọ ọ̀rọ̀ Yusuf ni àmọ́ ìyàtọ̀ wà ń bẹ torí pé àwọn tó kù Ọlọ́run ò ní á rí wọn àmọ́ àwọn tí Sheikh Adam gbogbo wọn lọ́lọ́run ní ká rí. Bá a bá ń sọ̀rọ̀ àsọ̀ọ́lẹ̀ Sheikh Adam kí ló kan ọmọ kíw tí ó mọ̀ tẹnu sí. Wọ́n bá ń sọ̀rọ̀ lé Sheikh Adam kí ló kan ọmọ kíw. Ọ̀rọ̀ yóò lè báwọn ọmọ bá ń jà ẹ̀tọ́ ní ká parí ẹ̀ báwọn kan bá ń jà ẹ̀tọ́ ní ká parí ẹ̀ Islam ò kọ́ wa ní ká máa dalé onírú ilé ní à ń dalé Sheikh Adam àwọn náà àrùpá lẹ́yìn. Ẹ wá wo Mudirul Markaz a ní kò káwọn èèyàn jọ Mudirul Markaz máa ń sábà sọ ọ̀rọ̀ kan Mudirul Markaz á sọ pé bí ọ̀tá bá fẹ́ mú ni àsọ̀ọ́dà ni wọ́n máa lò ọ̀nà méjì ni wọ́n sì máa gbà mọ́ lose guard àkọ́kọ́ bí èèyàn bá wà nídìí nǹkan àdùnnú ọ̀tá máa wọlé sí yẹn lára ẹlẹ́ẹ̀kejì bí èèyàn bá banújẹ́ má fààyè ilẹ̀ púpọ̀ jù débi pé ọ̀tá ó gbà bí ìbànújẹ́ wọ́n wọlé sí wa lára. Kí ni wàhálà tó bá wọn mọ́ kí tí wọ́n fi ń bínú Sheikh Adam eré wípé Sheikh Adam á lè bá táyọ̀ fi parẹ́ ó tún wá lu ayé náà ó làmìlàkà àwọn ọmọ rẹ̀ náà tún wá ń bọ́ síbẹ̀ wọ́n tún wá wà lókè. Ẹ wo bí wọ́n ti ń pe Mudiru lónìí nílọrin lọ́la nílọrin lọ́tùnla nílọrin níjọ́ mẹ́rin ńlọrin èní Mudiru ọ̀la Mudiru èyí ń jẹ́ bànújẹ́ fáwọn kan tí wọ́n ń sá eré kí Mudiru ó lè ṣubú tí Mudiru ń lérò wípé mo ń kó àwọn èèyàn jọ gbogbo àwọn ọ̀tá mi lánàá àwọn tí wọ́n bú Sheikh Adam lánàá àtàwọn tí wọ́n sọ pé Sheikh Adam ojú ìyá wọn kan orí bákan wọ́n fi ṣe ilé àmù wọ́n fi ṣe gbá wọn ṣàwò ńgbà ó yá wọ́n di ọ̀rẹ́ Mudirul Markaz àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní múra wọn wá. Ẹ rí wípé níjọ́ náà inú gbogbo èèyàn ń dùn àṣà àwọn ọ̀tá yìí ń rò gúrùpù ara wọn ni láti mú àníyàn tí wọ́n ní lẹ́mìí tẹ́lẹ̀ yẹn láti da ojú Markaz bolẹ̀ yẹn náà lérè tí wọ́n ń sá. A rí inú àwọn èèyàn tí wọ́n fún Mudirul Markaz ní mọ́tò lójú ayé táwọn èèyàn rí gbá mọ́tò rèé kódà lọ́jọ́ náà Mudirul Markaz ò fẹ́ gba mọ́tò náà ara àwọn olólùfẹ́ wọn tí wọ́n yarí pé rárá bàbá àmọ̀pẹ́ nígbà kódà wọ́n tún fowó epo sí owó epo náà tún lámìlàkà. Àṣẹ ńjọ́ náà àṣẹ àfún ẹ mọ́tò nítorí kò lè ṣàárẹ̀ ni àṣẹ àfún ẹ mọ́tò nítorí ká lè dá ẹ jókòó ni àṣẹ àfún ẹ mọ́tò nítorí kò mọ́ lè ní lọ síwájú mọ́ ni. Bàbá náà ṣe gbìyànjú káwọn tí wọ́n tóbi yẹn náà káwọn náà dá àyè tí wọ́n fẹ́ dé láti bí ká máa pè wọ́n. Níjọ́ náà Mudirul Markaz ọmọ tó lámìlàkà ni gbogbo ibi tí wọ́n bá dé ni wọ́n máa ń ṣàdúrà fún ni wọ́n ń bẹ lọ́hùn fún ni wọ́n rántí ẹ̀ níbo padà wáyà àwọn náà a padà wá rí i pé mọ́tò yìí náà musibatun ilal maut wàhálà tí ó gbẹ̀mí èèyàn ni nínú ìrádà Ọlọ́run a lérò pé àwọn tí wọ́n fún bàbá mọ́tò ní ìsìn a lérò wípé mọ́tò náà ń bẹ lọ́dọ̀ bàbá mọ́ torí pé nínú tá a gbọ́ ni pé gbogbo ìgbà tí bàbá bá wọnú mọ́tò náà láàárẹ̀ náà mú ń bu háyà sí ẹwọ mùsíbà èèyàn ó ṣe tún fẹ́ ṣoore fún ni láti sọ pé àfẹ́ oore èèyàn tún ṣe máa ń ṣoore tí ó gbẹ̀mí ẹni fún ni. Ẹ wá wojọ́ tí wọ́n fẹ́ ṣe Mudirul Markaz ní ṣùtà lára àwọn àfáà tá ń pè Markaz tí wọ́n lámìlàkà nínú ìṣesí Mudirul Markaz kò sí nínú ìṣesí wọn pé Mudiru ń ṣe wá sí láyé kọ́mọ kí ó máa fi áńkì inú wọn lọ́rùn àbí kẹ́nìkan máa fi atẹ́gùn sí wọn lára kò sí nínú ìṣesí bàbá bọ́lọ́ ń ṣe nìkan tóbi tó. Àmọ́ níjọ́ náà Ọlọ́run ló mọ àwọn tí wọ́n pè tí aburú yìí Ọlọ́run ọba mọ̀ wọ́n ó mọ ilé wọn ó mọ̀nà wọn. Àwọn tí wọ́n ń lámìlàkà yìí ẹ lọ wo àwọn fídíò sí ní dáadáa àáfàá tó fi áńkì inú Mudiru lọ́rùn níjọ́ náà àwọn ló bá sọ̀rọ̀ last. Ẹ lọ wo àwọn tí wọ́n ní fídíò ní lọ́wọ́ àáfàá yìí ni wọ́n bá sọ̀rọ̀ last nínú fídíò yẹn tẹ́ bá ń wo a few minutes later wọ́n ti jọ dúró sọ̀rọ̀ kí náà jọ sọ Allahu alam. Ní tá padà rí náà ni wípé àwọn tí wọ́n dúró bá fàáyí sọ̀rọ̀ náà ni wọ́n padà tó dúró lẹ́gbẹ̀ẹ́ Mudirul Markaz tí Mudirul Markaz ń sọ̀rọ̀ tó ń kíìpù ẹ̀ bísí tẹ́ni tó fẹ́ mú áńkì oró tó ń fẹ́ wá fi nu Mudiru lọ́rùn àwọn ń bá Mudiru sọ̀rọ̀ Mudiru sì carry away
gẹ́gẹ́ bíi pé bàbá ń jọ́ náà bàbá ló sì guard gẹ́gẹ́ bíi pé ọlọ́run fẹ́ tú àṣírí ká lè mọ̀ páwọn eléyìí wọ́n ń kóra wọn jọ nítorí àti pa mọ́ríkàsì rẹ̀ àti nítorí àti gbẹ̀nà òdìrú mọ́ríkàsì ni wọ́n dẹ̀ ń ṣe bí ẹni ọlọ́run níjọ́ náà ẹni yìí fi áńkì ní bàbá lọ́rùn ọlọ́run ní kí bàbá tají wọ́n fura pé ta ni ó tún délẹ̀ kejì bàbá fura wọ́n láǹfààní wọ́n gba áńkì náà àfáà náà wà láyé dọ̀la mọ́ríkàsì làfáà náà péré wọ́n láǹkì náà jọ́ náà àwọn náà ni wọ́n tún gbà á wọ́n sì gbà sọ́wọ́ wọn mú fẹ́ lómi kò ṣẹ̀yìn wá kò ṣẹ̀yìn bọ̀ òde náà ni mùdírù mọ́ríkàsì lọ tí wọ́n ti fíìlì pé nǹkan kan ṣẹlẹ̀ ìjọ náà ni fìtínà ti bẹ̀rẹ̀ wọ́n wá ń retí lára àwọn ọmọ kéwú náà la gbọ́ tí wọ́n ń sọ wípé mùdírù mọ́ríkàsì ti kú wọn kàn sí kéde ikú ẹ̀ ni tá a gbọ́ nínú rédíò àfáwà ààbò tó kọ́lọ́mbà wa ṣàlékún kẹ́ fún àti dáadáa kọ́lọ́mbà wa yáfi wọn bí tán bá kù sí kù sí wọn lọ́mọ àlìyẹn náà wípé lágbájá wọn kódà wọn dárúkọ ẹ̀ ní ọdẹ pé lágbájá ọmọ lágbájá kódà ó sọ wípé ó ti kú wọn kàn tí ànáùnsì ikú ẹ̀ ni bí bàbá ti bẹ̀rẹ̀ náà nù ẹ wá wo wàhálà náà títí dòní bálàáfíà bàbá tí wọ́n ń dàgbà sí ni wọ́n ń di ọ̀tá bàbá jù bẹ́ẹ̀ lọ bí bàbá yẹn ṣe ń lálàáfíà sí lọ́tá yẹn ń gbópọn lára wọn nínú wọn ń bàjẹ́ sí lónìí Mudirul Markaz has come and stay àlàáfíà tó jọba ọlọ́run ó gbèdé lójú ẹ̀mí èèyàn ń sáré lọ ó ń pè lókè ó ń pè nísàlẹ̀ kò ní ó lọ́la o kò ní ó lẹ́yìn ọlọ́run ló mú iye àáfàá tó ti wáyé tí ò lẹ́yìn 70 years eré o lẹ́yìn iṣẹ́ Sheikh Adam ẹ wo bó ṣe ń di ọ̀tún fi hayatil Mudirul Markaz lójú Mudirul Markaz tó já sí pé gbogbo ń tí ń ṣe lillahi wa li rasulihi wa li abihi wa lil markaziyyin ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà ogun léni kí wá ló dé Mudirul Markaz tàlàfíà ayẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ kí wá ní bàbá yẹn tún ṣe kí lẹ́ṣẹ̀ tó tún ṣẹ̀ gbogbo àwọn tá a wá rò pé ọ̀tá ni wọ́n lánàá wọ́n ti wá dọ̀rẹ́ padà nítorí pé wọ́n fẹ́ fọ́ Markaz wọ́n fẹ́ wó Markaz wọ́n fẹ́ kí iléeṣẹ́ Ádámù ó parẹ́ ọlọ́run ò lè parẹ́ torí pé ilé tọ́lọ́run ọba mi fúnra rẹ̀ kọ́ ni látọ̀dọ̀ ààrẹ ẹnìkan ò lè wó ẹ rí i pé níjọ́ tí wọ́n ti ń dá àtàn síbẹ̀ ọlọ́run ò ní kó yí nǹkan kan padà ọlọ́run bá wa kẹ́ Maulana Mudirul Markaz àlékún àlàáfíà àlékún ìdẹ̀ra ẹ ti ń lọ ẹ ti ń bọ̀ báyìí o ẹ ṣàdúrà fún bàbá mọ́ ẹ ti wá ga ṣé ẹ ti wá tó Sheikh Adam iṣẹ́ tí Mudirul Markaz ṣe ti wá ṣe bẹ́ẹ̀ kò ń sọ̀rọ̀ káàkiri náà ni àwọn èèyàn dẹ̀ ń hó lé yín lórí ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ bọ́ ọlọ́run tó ní ẹ̀mí Mudirul yóò fi síbẹ̀ fún wa gbogbo iṣẹ́ tí wọ́n ó tún padà ṣe ọlọ́run dákun yóò tó bọ́ máa bá wa ṣe orin tèmi lè kọ́ fún Mudirul ní pé ọlọ́run lè kún lórí ọ̀la Sàdíà lè kún lórí ìmọ̀ má jẹ́ bá ṣòro délé ọ̀tá yín bàbá Mudirul Markaz ọlọ́run lè kún lórí ọ̀la Sàdíà kò lè kún lórí mímọ́ má jẹ́ bá ṣòro dọ́dọ̀ àwọn ọ̀tá yín bàbá Lágége ọlọ́run lè kún lórí ọ̀la Sàdíà kò lè kún lórí mímọ́ ọlọ́run má jẹ́ bá ṣòro dọ́dọ̀ àwọn ọ̀tá yín ẹ ti mókè wallahu ghalibu ala amri walakinna akthara an-nasi la ya'lam kí wá ló dé lójoojúmọ́ Mudirul Markaz délé yóò wá sọ̀rọ̀ lójoojúmọ́ Mudirul Markaz lọ́mọ kíw lọ́mọ ọmọ kíw tí ó mọ̀ sọ àwọn àbàṣà nínú ọ̀rọ̀ wallahi kìí ṣe ti Mudirul ọlọ́njà rí bàbá pẹ́ ò jẹ́ ká rí bàbá pẹ́ bàbá Lágége akramakum indallahi jẹ́ rí bàbá pẹ́ laqad ja'akum al-ilm bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim wọn kì í celebrate ìdùnnú Markaz gbogbo nǹkan tó lè bàbá níjẹ́ Markaz ṣe làwọn ń wá wọn àfiléètì Markaz wọn celebrate ẹ wọn ní Mudirul Markaz ò ṣe nǹkan kan ọ̀dáyàlì ọlọ́run ọba ń ṣe nǹkan lọ ọlọ́run ò sì ní yé jáwọ́ láti máa ṣe nǹkan gbogbo àwọn ọmọ bàbá wa Lágége àpàdà sí ìgbà ọlọ́run ò ní jẹ́ ó bá wọn
kò sì ní wọlé tọ̀ wọ́n la ilaha illallah. Gbogbo ẹni bá wà ń retí kí Markaz ó kú, kí Markaz ó wó, yóò kú tògótògó, yóò kú tìrántìrán, yóò kú tìbítìbí, yóò kú ti gbogbo nǹkan. Billahi alladhi la ilaha illa huwa bí ó ti rí nù kọlọ̀ndà gbogbo wa jó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá jọmọ kí wò lódò Sheikh Adam, ilé yìí ò ní dàrú, ilé yìí ò ní fọ́ látàrí gbogbo àwọn Amirul Jaysh tí wọ́n ti lọ. Bàbá Ṣáàdàlì, àwọn Junudullah, àwọn Junudul Ilori, àwọn tí wọ́n mọ̀ọ́rẹ́ lọ́kàntọ́kàn. Maulana Sheikh Daud apàdásí bó apàdásí ìgbà òní báyìí. Àwa mọ̀ yín lánàá lónìí kọlọ̀mbọ̀ wa ṣe dáadáa fún yín. Gbogbo àwọn àfáà Markaz kọlọ̀mbọ̀ wa ṣe dáadáa fún wọn. Kọlọ́run sì tún ẹ̀mí oníkàlùkù ṣe kíkọ́ ṣọ́ tí ó máa sọ kó sì ṣọ́ tí ó máa wí. La ilaha illallah. Mudirul Markaz, Mudirul Markaz, Mudirul Markaz. Inna a'tayna. Gbogbo ẹni bá ní kẹ́ẹ̀kú pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ayé ilẹ̀ wà tẹ́ mọ́ lálàáfíà tí nǹkan wọn ṣe wọn tí wọ́n ní gbádùn ayé wọn. Wọn àgbádùn ayé má ní ìsinyìí wọn. Torí pé ń sìn ẹ̀rí pé wọ́n ti ń fáyà wọn. Wọ́n ti já méjì tó fẹ́ báyà rẹ̀ sọ tí ìyá rẹ̀ ṣépè fún oríṣiríṣi láti ń gbọ́. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mudir, Ọlọ́run máa fẹ́ràn yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Markaz, Ọlọ́run máa fẹ́ràn yín. Gbogbo ẹ̀yin ọ̀tá Markaz, Ọlọ́run ó mú yín lọ́tà. Gbogbo ẹ̀yin ọ̀tá Mudir, ọ̀tá lọ́lọ́run ó bá yín ṣe tẹ́ fi kú. Wala hawla wala quwwata illa billah. Mudir has come as stay. Long life and prosperity for the good father. Bàbá tó yanjú. Ẹ tún wo bó ti rí, ẹ máa gbọ́n tí ń jáde lójoojúmọ́. Subhana rabbika rabbil izzati amma yasifuna. Wa salamun ala al-mursalin. Alhamdulillah. Àbíkí nínú yìí, ẹ sọ tí ẹ máa ń lò yìí. Ṣé kí Mudir ó kú ni? Ọlọ́run ló ń wọ̀ pa. Kí ló tún kù? Ẹni tó lọ́wọ́ wọ̀ pa tẹ́lẹ̀ fẹ́ pa. Ẹ lè pa. Ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣayé ẹ lọ. Ẹjọ́ máa jẹ, ẹjọ́ máa mu. Ẹ jẹ́ kí bàbá ní ìsinmi. Ẹ jẹ́ bàbá máa mú léèkì. Bàbá ò ní wàhálà. Wallahi. Mo wá rí nǹkan kan lára Mudir tí mi gbọ́dọ̀ sọ. Wallahi ẹni dọ́dọ̀ Mudir Markaz kan wá dá ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ̀. Àìṣà kan wá dá ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ̀. Ìntẹ́ bá bá lọ bẹ̀lẹ̀ ràn. Kódà kẹ́ ẹ pé 20. Ìntó jọmọ́ ntẹ́ bá wá tẹ́ bá fẹ́ lo wákàtí mẹ́rin. Mudir ò ní channel kó ní ntẹ́ bá wá yẹn kó wá máa sọ nǹkan mi. Pé wáyé péjọ Mudir lẹ̀ ń rò káàkiri ní òye mi. Mudir kì í máa rán ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ bá débẹ̀ lẹ́nu kódà kẹ́ ẹ pé 20. In tó jọmọ́ ntẹ́ bá wà tó bá ń jọ mọ́rọ̀ ìtàn tó ń jọ mọ́rọ̀ mímọ̀ tó ń jọ mọ́rọ̀ làákàyè tó ń jọ mọ́rọ̀ òye wallahi ni Mudir ó mọ̀ sọ. Wọn wá ní dá ọ̀rọ̀ ẹni kálẹ̀ ìkìmọ̀ lẹ́mọ̀ bá lọ́dẹ̀. Ṣé ẹ pọ̀rọ̀ tiẹ̀ lẹ́nu lójoojúmọ́? Kí ló dé? Ọ̀rọ̀ mu náà bàbá wa Fadilatu Sunusi Mustapha Zakiru ọlọ́mọba wa kẹ́ wọn. Ẹ wo báwọn àti Mudir ṣe tí wọ́n dùn. Ẹ wo bẹ́ẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ wọn dá nítorí kí ni ẹ tún fẹ́ gbàbẹ̀ wọlé. Ẹ lè gbàbẹ̀ wọlé. Mudir yìí ṣọ̀tá bàbá Zukiru yìí ṣọ̀tá Mudir Markaz. Wọ́n gbà fún Mudir náà fi kú. Ọlọ́run sì bá wa kẹ́ wọn kó mọ̀ dalé wọn rú kó mọ̀ dọ̀nà wọn. Ẹ rí ọlọ́dọ̀ tí wọ́n náà ilé wọn ò dàrú Ọlọ́run sì ń bá wọn tó. Ọmọ kéwú mélòó ní ń jáde ní ọmọ sọ pé báyìí Markaz yìí náà ni ẹ̀sìn ń pera yín ní fàárí Adam. Èyí ṣe fàárí Adam, ọ̀tá Adam nìyí o. Àbó clear nísìnyí pé àwọn kan bẹ Markaz ni wọ́n o. Fàárí Adam náà jẹ́ o. Àwọn kan sì rí wọn ṣe ń pè ń fàárí kọjá bí ká sọ pé Markaz ni wọ́n o. Ọ̀tá Adam ni wọ́n o. Béèyàn bá ti ń bá Mudirul Markaz ṣọ̀tá, ọ̀tá Sheikh Adam ni. Béèyàn bá dẹ̀ ti ń bá àwọn ọmọ wọn ṣọ̀tá, ọ̀tá Sheikh Adam ni. Gbogbo yín tẹ́ ń kóra yín jọ, tẹ́ ń wíwí kúwí, tẹ́ ń sọ̀sọ́kúsọ yẹn. Lóòótọ́ Markaz ni yín o, ọ̀tá Adam ni yín o. Bó bá wọn yẹn jáwọ́, bó yẹn jáwọ́, ní gbádùn ayé. Ayé ò sì ní yẹ yín. Ẹ̀yin náà ò ní ráyé lò dáadáa. Ṣẹ̀rẹ́ èyí tó burú ju ní tó ṣe Mudir yẹn ó ń bọ̀ wá ṣe yín. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Markaz ni wá o, fàárí Adam lájẹ́. Markaz ni wá o, fàárí Adam lájẹ́. Markaz ni wá o, Markaz ni wá o, fàárí Adam lájẹ́. Markaz ni wá o, fàárí Adam lájẹ́. Bàbá ṣe òrájì o, Sulaimon lẹ́gbà o. Markaz ni wá o, fàárí Adam lájẹ́. Àṣẹ́gun mú sínú èdù ẹ̀pẹ́ alárọ̀ ni wọ́n o. Markaz ni wá o, fàárí Adam lájẹ́. Ní tẹ́ bá wa ṣe ètò yẹn, nípa
pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún. Yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.